jíjí tí mo jí Olúwayẹmisí aya Mustapha ni mo kọ́kọ́ rántí. Orin tó wá sí mi lẹ́nu ni wípé kí n máa kọrin ọpẹ́ sólúwa ọba fún. Aya Mustapha ò ṣẹ́kù ní kékeré, tá a bá pa yin bàbá òkè kò léèwọ̀. Olúwayẹmisí aya Mustapha ó kú oríire fún tọjọ́ ìbí òní. Ṣe ni kó máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan kó máa dáńsíá. Ọba òkè ti fún ọ níyì káyékáyé, kó máa jó kó máa yọ̀ lókù. Ìwọ ti sọdún èyí ná ò ní fèyí ṣàṣemọ́, wàá tún padà wá ṣe tẹ̀mí. Olúwayẹmisí ooo, Olúwayẹmisí ọmọ olúwa fún mi láyọ̀ Tẹ́sànyà. Aya Adéwálé Mustapha, màmá Quadri, màmá Amina, ẹ̀gbọ́n Oyèyẹmí, ẹ̀gbọ́n Abọ́sẹ̀dé, ẹ̀gbọ́n Akin, ẹ̀gbọ́n Bísí, olóríire, ẹ̀gbọ́n Junior. Àjọ̀dún ayẹ̀lẹ̀ yìí jẹ́ fún ọ. Ọ̀tá lójú àti ayọ̀ rẹ̀ ti dé tán. Alálùbáríkà aya rere tí ń fọjọ́ gbogbo ń dúró tọkọ. Àṣàsí ayé ò ní ràn ọ́. Àṣetánì ò ní rọ́wọ́ mú, ò ní jì sọ́fìn, ò dẹ̀ ní gbọ́mọgbìn bí ẹ̀ làgbìn. Ilẹ̀ ooo. Olúwayẹmisí àdọ́gbadélé àfi gbogbo ara wo ni abirun bí adé. Àmọ́ bí ọjọ́ arẹwà tó fi wàkẹ́wà. Ọdún ayọ̀ ló mọ̀ ṣe, ò ní fàìsàn ló gbà. Orí olórí ò ní gbàṣe rẹ̀ ṣe. Màmá ni yóò lo bàbá gbó, wàláì lágbára olúwa, ò ní kàǹbùkù. Olúwayẹmisí o, Alhaji àti Alhaja Raimot Adéwùsì ló rán mi níṣẹ́ òní. Wọ́n ní kí n bá ọ dé Ṣàgámù nílé bàbá tó bí ọlọ́mọ gangan. Ṣé bí wọn lọ́mọ òrìṣà Ṣàgámù ẹ wà? Ọmọ Fíjú Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ ń jápè náà. Ọmọ onígbò mọ̀yàsọ́sì. Ọmọ onígbò kan àjèjì ẹ̀ gbọ́dọ̀ wọ̀. Àjèjì tó bá wọgbọ́ ọ̀hún ó dẹran orúbọ. Ọmọ ìmọ̀lẹ̀ àfẹlẹ̀jà. Ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́. Ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́. Ọmọ agẹ́gbámúṣeré o. Ọmọ agẹ́sẹ̀múyẹ̀wò. Ọmọ àṣàgọ́ alágọ̀dàbọ̀rọ̀sọ. Ará àgbọ̀wá, ará ìsọ̀tẹ̀. Àṣàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni òróbìnrin rí. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Ṣé bẹ́yìn lọmọ òṣòro Ṣàgẹmọ nílé bàbá tó bí ọlọ́mọ? Ìwọ lọmọ aṣáwọn ní póríkì ẹsẹ̀. Òkìjọ́ o, amúlẹ̀ bí ìbọn. Ọmọ ẹranko yọ̀múyọ̀mú. Ọmọ wámójò, kò jílẹ̀gbẹ́. Ọmọ ọba délé tejiteji. Ọmọ ọba lòfọ̀. Ọmọ ọ̀sán ìdó, òkìkí mọ́lẹ̀. Ọmọ ìṣàgá olómù, dòdò ẹ̀bọra. Ọmọ ìmọ̀lẹ̀ tí kì í jọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Yẹ́misí o, ọmọ aṣẹ́wẹ́lẹ́rí. Ọmọ àpòkú olókù biribiri. Òkú yé lásọ, ìsọ̀tẹ̀ àbò. Òkú yé lásọ, ìsọ̀tẹ̀ àbò. Ọmọ gbúrò lẹ̀kùn mọ́ta kejì. Ọmọ ọlọ́nà ọ̀la o, tó ti lẹ̀kùn mẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Tó ń gbé ńláńlá owó pamọ́. Sìkí owó, sìkí ọmọ, sìkìsìkì máàmì. Olúwayẹmisí aya Adéwálé Mustapha o. Ìwọ ti sọdún èyí náà ò ní fèyí ṣàṣemọ́. Ìwòye ọdún tó ń bọ̀ kó pọ̀ nínú ọlá, ọrọ̀, iyì pẹ̀lú àlàáfíà. Àyìnmọ̀, Alhaji àti Alhaja Raimot Adéwùsì ló ní máa kọrin kí ọ fún tọjọ́ ìbí ẹ. Pẹ́pẹ́ lọmọ owó ń ṣe nílé arọ́, àtẹ̀pẹ́ ní kẹsẹ̀ rẹ̀ ó tẹ̀nà. Ǹjẹ́ lórúkọ Ire Media Creations lèmi Stephen ọmọ rẹ̀ ń wí pé happy birthday and many happy returns. Hip hip.